what we do today. We are obeying the instructions that we are doing family man. You say 30,000 naira no go buy your motor. And at 30,000 naira, now they give family man, family woman, when get children, when get wife, when get husband and children. 30,000 naira a month. My sister, that 30,000 naira as minimum wage. Is the minimum anything again. You know the minimum even dog shit, not talk of human being. You understand? Now the 30,000 naira so for how many years? Till now. Like I said, they make us play Kaluku. They feel say this matter when we do so. Now business as usual. They go dance, go here today 45,000. They go dance, go here say 60,000. We are waiting for them, bro. We are waiting for them. You understand? Why they feel comfortable now? Say even the civil society never even join all this counting matter. By the time all of us come out from office now, when you know the seafood shop, the hungry man is an angry man. The very moment you know the seafood shop now, you go to look for how you go to survive your children. Then themselves no go sleep. Themselves no go sleep. You can imagine when intelligent, clever people come join the street matter, the counting of a thing. They go know, they go hear now, they go collect woto when the time comes. For now, they take it, they smile. Those days, our parents tell us, go to school and become somebody. Don't join those bad boys you see touting about. If for some we know say touting, I need to pay pass. We for not go school. I for not go waste my years for school. I tell you, for some I know say na touting, I be the order of the day for this country. All of us for a back of something. All of us when they do touting, when they share, when they do so. They don't do this some of us. They don't do this some of us. Some of us we say no. Let us maintain discipline and live a reputable life. You understand? Let's put up for your reputable life. We say one day when the person go to school, no come to pay us. So of what use now? It was say I get plenty boys now. Only me go to teach them counting. When they no go school. On a serious note, because you discover say na tax now they come get money for this country. Na tax come dey everywhere. Now they decide for us now because they know that they are not coming from a better place. We go suffer, go school finish, do everything finish. We say make we further the system of to keep the country running. Then they come keep us for corner say because we say servant, because we don't get life. Do you know that the amount they used to feed their dogs in a week is more than what you are taking home as a salary? We were here at 5:30. Officially, we closed this office today. In fact, as at 5:30 today, we were here. Tomorrow, sir, you know we will reach 5. We were here as at 5:30. Officially, we closed this office today by 6 o'clock. Tomorrow, sir, you know we will reach 5. Maybe by 4 o'clock, sir, some of us will not come. Because we go on make them know say, you know, easy. Because he that is down, he share no fall. We don't take them already. We are cripples already now. All we need to do now to drag those one day on top, make the country us from ground where we did. And you know, the hungry man is an animal. Anyhow you want to go be. If I bother hook barbed wire, it's either it's here or you go put your bother leaf for the barbed wire. Now the level of now they talk so well, because what children know now, they will not put man like the exam. Because even if they like the exam, yes, why they talk so now? Because what children know now, they will not put man like the exam. Because even if they like the exam, they don't go take out anything. Now those when we tap when they go to the so when they play football, when they get around, when they look for free house when they go public. Now they go eventually leave them. If I beat them, they won't have the enemy to go and ride the wire. Because the wire when they right so now to better themselves. And they don't go still take and better themselves because now those will be illiterate, cows, criminals, drop out that they go cost you rule them tomorrow. So of what is the wire? So we say the wire is defeated. It's defeated. The purpose of writing that word, the wire is defeated. I'm telling you, because at the end of the day, that those when they go 4 walls of school, when to have the Oshobe, and they go back there. So for you, let's look for me. So for you, but we not go disrupt the wife, make you know we say that we call you our hand fine for our children. But make them do the wife. Support them, make them do the wife, and make those when supposed to support be there, make them take there. But for this government when they do say their eye sharp, my brother, my sister, monkey dey smart. Now because tree near tree, tree near tree, now monkey dey smart. If you space tree, monkey are smart. Jump from here to that side, 1 kilometer jumping. Then they do say that they smart at it. They go here down. Thank you.
Okay, my name is Manuel. Ọmọ Yorùbá nǹkan ti ṣe wá. Ẹ̀yin náà ẹ wo fídíò tí mo kọ́kọ́ play yìí, mo mọ̀ọ́mọ̀ farabalẹ̀ dákẹ́ pé ká kọ́kọ́ wo fídíò yẹn ká gbọ́. Now ẹ gbọ́ àwọn statement tí màá yẹn make. Is it wrong? It's not wrong. It's not wrong. Ọ̀rọ̀ tó sọ pọ̀, bó lára àwọn ọ̀rọ̀ tó sọ ó ní ká wò ó. Àwọn kàwé is a graduate. Ó ní àwọn òbí àwọn ní káwọn kàwé káwọn lè so that their future can be better, their tomorrow can be better. Ó ní tó bá jẹ́ pé òun mọ̀ pé ohun tí Nàìjíríà máa padà dì lélẹ́yìí, òun ò ní kàwé, òun máa lọ kó àwọn tọ́ọ̀gì jọ, òun á máa tírèènì wọn, kó wọn máa kọ́ wọn ní bó ṣe ń tọ́ọ̀gì, kó wọn á dẹ̀ máa rówó gidi. Ẹgbọ́n kan tí ẹni tó interview ẹ̀ tún sọ fún, ó ní ṣé wọ́n mọ̀ pé wọ́n ṣe wàhẹ́ẹ̀kì bí lẹ́nì? Ó lóun mọ̀, ó náà náà àwọn ọmọ yẹn kàn ṣe òun pé because wàhẹ́ẹ̀kì tó ń ṣe yẹn ò lè wúlò, ó ti wà defeated, and that is the fact. Ó ní because àwọn tó ń gbá bọ́ọ̀lù káàkiri tí wọ́n ń fọ́lé onílé tó ń bọ́ọ̀gbù tó ń ṣe oríṣiríṣi, àwọn ló ń bọ̀ wá líìdì wọn. Ṣó parọ́ ni? Indirectly máa yẹn jẹ́ ká mọ̀ wípé àwọn tó wà lókè yẹn criminal ni wọ́n. That is what he is letting us to know. Ó ń jẹ́ ká mọ̀ pé àwọn tó wà lókè criminal ni wọ́n. With that statement of him. Yes, ó sọ. Ó ní àwọn tí wọ́n bọ́ọ̀gùlé tó ń ṣe oríṣiríṣi tó ń ṣe ésobé àwọn ni wọ́n máa padà lídì àwọn tó ń kàwé. Ẹ sọ fún mi, orílẹ̀-èdè wo ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀? Orílẹ̀-èdè tó jẹ́ wípé o bá kàwé kó ká whatever tó bá fẹ́ kàlàyé ẹni tí ó mọ̀ kankan ló máa padà ṣe yẹ́sà fún, èrè kí lajá ń bẹ́kùn ṣe. Irú orílẹ̀-èdè wo nìyẹn? Òun ni ìdí tí àwa ọmọ Yorùbá ta fi yarí, ta fi sọ wípé ó tó gẹ́, enough is enough. Gbogbo wa la mọ̀, àfẹ́ni tí tọ́lọ́run bá fẹ́ bà tiẹ̀ jẹ́ ló máa sọ pé Nàìjíríà ń favour anybody positively. Àwọn tí Nàìjíríà ń favour òun làwọn tí wọ́n ti sọ síwájú yẹn, àwọn criminals, àwọn aríjẹ nídìí màdàrú, àwọn ní Nàìjíríà ń favour. Imagine èèyàn tó máa wà ní class, tó máa jí lóru, tó máa wẹ̀, tó máa sáré rush, tó máa lọ ta mọ́mọ́ tó ń dàjí, tó máa wà nínú traffic, tó máa débi iṣẹ́, tó máa ṣiṣẹ́ láàárọ̀, á ṣe lọ́sàn-án, á ṣe dìrọ̀lẹ́, á tún rush again, á tún rush lọlé, á tún lọ múra ọjọ́ kejì lẹ̀, kò ní ráyè ọkọ, kò ní ráyè ìyàwó, kò ní ráyè àwọn ọmọ, kò ní ráyè personal life fún tiẹ̀, all in the name of serving the government. Ìwé èèyàn bẹ́ẹ̀ yẹn wá ṣe gbogbo nǹkan yẹn tán, á wá di ìparí oṣù, ẹ̀wá náà ń fún ní 30,000. Kí ni kó fi 30,000 ṣe? Ṣòwò mọ́tò tó tí ó fi ń pọ̀ káàkiri bíi dìdìrìn, ṣòwò ní 30,000 ní àbówóṣẹ́ tó ṣe, àbówó kó sacrifice, allowance under allowance wo lẹ categorize 30,000 yẹn sí? Ẹ lọ wo breakdown salary àwọn Nigerian senator, ibẹ̀lẹ̀ ti máa mọ̀ wípé these people they knew what they are doing. Wọ́n kọ́ mọ̀ọ́mọ̀, wọ́n dìdì fẹ́ máa fìyà jẹ àwa ọmọ Yorùbá ni. Kò sí senator tó ń gbà less than 30 million. Wọ́n máa fún wọn ní wardrobe allowance, transportation allowance, constituency allowance, vehicle allowance, newspaper allowance, kìnnìkan allowance, ìgbà allowance, àwọ̀ allowance, kìnnìkan dìdìrín allowance, mugu allowance,
gbogbo ẹ̀ allowance wọ́n calculate gbogbo owó yẹn roughly 30 million ìtòwò ẹ̀ kéré jù. Kò mọ àwọn ìjẹkújẹ ọ̀tún àtòsí o, kò mọ̀ pé ẹgbàá mọ́tò 160 million, kò mọ̀ pé ẹgbàá eléyìí kò sí yẹn bẹ́ẹ̀ o. Ẹ sọ fún mi, báwo ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ mọ̀ nǹkan táwọn èèyàn ń feel? Gọ́ọ̀mẹ̀ntì ń san 30 million fún àwọn pípù yìí, and it's hard for that the same government to pay 500,000 as minimum wages. No, ẹ sọ fún mi, the government knew that you are not ready to increase the minimum wages and you have the guts to remove the fuel subsidy. Is that no madness? Ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ ọ̀rọ̀. Ẹnìkan ò lè pa ẹnìkan, tásìkò ẹ̀dá ò bá tó Ọlọ́run ò lè pa. Ẹ gbàgbé kúrò bẹ́ẹ̀. Ewé ló kọlà fẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ò kọlà, igi súnmọ́gi lọ̀bọ fi ń yọ̀. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Kí ló dé gan-an? Ẹ dẹ̀ fẹ́ sọ gbogbo àwọn èèyàn di olórí burúkú kalẹ̀. Ẹ fẹ́ sọ everybody di olórí burúkú. Ẹ dẹ̀ sọ gbogbo èèyàn di aláìmọ̀ọ́ṣe. Kò sí ẹnìkan ṣo báyìí tó ṣe legit work ní government tó lè ṣàdúrà fún president Bọ́lá Ahmed Tinubu. Kò sí anybody tó ń ṣiṣẹ́ legit work tó lè ṣàdúrà fún wọn. Ẹ gbọ́ nǹkan tí màá yẹn sọ, ó ní education has been defeated. Is he lying? He's saying the truth, man. Òótọ́ ọ̀rọ̀ ló ń sọ. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ, ọ̀rọ̀ tó ń sọ lè má wá acceptable to many of us, but it is nothing but the fact, nothing but the truth. Àfẹni tí ó bá fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀, ó mọ ohun tó ń sọ náà. You will just sit down there doing nothing. At the end of the month, you get 30 million. How do you under normal circumstances, no senator is supposed to be receiving more than 1 million. You are going there to serve, not to inherit, not to take. You call yourself public servant, but now you are shocking the public. You are no more a servant. You have become the landlord. Ó dàbí kí èèyàn mú ìkọ́nú àwọn ọmọ tó ń train, ó yá lọ ṣojú wa ń bì kan, kó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dí onílé mọ́ ọyàn lọ́wọ́. And we the youth, we have the power to change all these things, and we are going to change it. We are going to change it. Everything is not about violence. We understand that the language Nigerian government understand, the only language is protest, and I'm very, very sure a peaceful one is going to come around very soon by the grace of God. Ẹ̀yin ọ̀dọ́, ọwọ́ yín ló wà. Tẹ́ bá fẹ́ jẹ́ ká di ẹrú títí láéláé, ọwọ́ wa ló wà. Tẹ́ bá dẹ̀ fẹ́ jẹ́ ká fi full stop sí ẹrú tá ń ṣe, ọwọ́ wa ló wà. Yes. Báwo làwọn kọ́kọ́ ṣe máa jókòó sínú AC, doing nothing, no effectiveness, nothing. Ẹ sọ fún mi, gbogbo àwọn senator ta ní kí ni kókó wọn? Gbogbo àwọn tó wà ní House of Assembly, kí ni kókó wọn? Gbogbo àwọn tó lọ represent wa lókè, látòrí kékeré lórí àgbàlagbà gbogbo wọn lórí bàbá Bọ́lá Ahmed Tinubu, kí ni kókó gbogbo yín? Kò sí kókó kankan. Then téèyàn bá sọ pé gun bàbá ẹ̀ máa jó, tó bá ní kó jò mọ́ nìyẹn. We the indigenous people of Yorubas, we are entitled to our opinion, and we have the rights. We have the rights to say we are no longer interested in this contract anymore.
1914 amalgamation gave us the authority, give us the authority to decide, not even to decide, give us the authority to dissolve as far back as 2014. What is going on? Kati ẹ̀ sọ pé nígbà tí Nàìjíríà wà official ìgbà ẹ̀ lẹ́ ń fìyà jẹ wá, ìsìn tí ó wà official ṣó tún jẹ́ kẹ́ tún máa fìyà jẹ wá. Tell them more vividly that gbogbo wa lè dìde jọkọ̀ ká sọ pé àṣẹ mọ́. You all know that it does not exist officially anymore. Àbí ṣé ẹ ti lọ tún amalgamation yẹn so papọ̀ again ni? Have they sign it without our conscience like you do earlier? Ẹ tún ti lọ tún amalgamation, ṣé ti lọ extend amalgamation yẹn ni? Ẹ̀yin tó jẹ́ kẹ́ máa kẹ́ wa lójú, kẹ́ máa kẹ́ wa nímú, kẹ́ máa pamper gbogbo àwọn citizens for them not to even think of separation. See what is going on. Ẹ gbọ́ nǹkan tí máa labour yẹn sọ. Ó ní àánú àwọn ọmọ tí wọ́n ń ṣe WAEC exam yìí, àánú wọ́n ń ṣe òun pé because tí wọ́n bá mọ̀ ni wọ́n ní ṣe, pé tí wọ́n bá mọ̀ pé ìwé táwọn ń ká yìí kò ní kankan ṣe fáwọn, pé àwọn ọmọ garage, àwọn criminals, àwọn tó ń fọ́lé onílé, àwọn tó jẹ́ wípé ọwọ́ wọn ò mọ́, tí wọ́n bá mọ̀ pé àwọn ló máa padà lead àwọn, tó máa control àwọn, tó máa padà jẹ olórí fáwọn ni wọn ò ní máa kọ nonsense tí wọ́n kọ. Look at the way that man qualified education. Is it not truth? Òótọ́ ọ̀rọ̀ ni now, òótọ́ ọ̀rọ̀ ni. Ẹ wo àwọn tó ń ṣe àgbèrò. What is their qualification? They are all billionaires. Look at them, MC Oluomo. Look at this useless guy, Auxiliary. What is his qualification? A millionaire or billionaire? Kí ni qualification yẹn? Many of them like that are thugs. They are multi-millionaire, billionaire. Like that. Ṣé individual ló jẹ́ kó máa handle transportation? Country wo ni individual ti handle transportation? Ìyẹn lè fi máa mọ̀ wípé ìjọba Nàìjíríà, ìjọba bá wa ṣe kó jẹ, má bá wa ṣe má jẹ ni. Tẹ́nìkan bá bẹ̀rẹ̀ sí ní bájọba fa wàhálà ńsìn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa fowó bẹ̀. Ẹ wo àwọn kì, òun ló ń fún àwọn ajínigbé yìí ní agbára sí nígbà tó jẹ́ pé wọ́n mọ̀ pé táwọn bá jí ẹnìkan gbé nísìn, ìjọba bẹ̀rẹ̀ sí ní fowó bẹ̀ àwọn ni. Àwọn kan dẹ̀ wà nílùú yìí tó jẹ́ wípé ó jẹ́ kí ìjọba ti lọ fẹ̀yìn wọn ti àgbà, bọ̀tẹ́nu mi kọ́lẹ̀ ti máa gbọ́. Yes, àṣemá àwọn kan wà nílùú yìí tó jẹ́ wípé àdúrà gbogbo ọmọ Nàìjíríà ni wípé kọ́lọ́run ṣàgbàgbára lọ́wọ́ wọn. Mo fi Ọlọ́run búra fún yín, kò ń ṣe Tinubu. Mo fi títóbi Ọlọ́run alààyè búra fún yín. Àwọn tá à ń sọ yìí, Tinubu ò sí nínú wọn. Tó jẹ́ pé wíwà láyé wọn ìyà ló ń jẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà. I swear to God Almighty, Tinubu ò sí nínú wọn. Mo tún sọ, Tinubu ò sí lára àwọn tí à ń sọ. Tó jẹ́ pé ojoojúmọ́ là ń bí Ọlọ́run kọ́lọ́run gbàgbára lọ́wọ́ wọn. Àwọn Fúlàní cabals, àwọn cabal, àwọn ni wọ́n ń decide ohun tó máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Yes, ẹ jẹ́ kí n flash yín back sí fídíò kan. Ibẹ̀lẹ̀ ti máa mọ̀ wípé àwọn kan ló ń control Nàìjíríà yìí. Àwọn kan ni wọ́n ń control ẹ̀. Kò kí ń ṣàwọn tẹ́rí tó wà lórí ìjókòó, kò ń ṣe Tinubu. Òun làwa ṣe ń sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé ẹ nídìí àti lọ gbégbá ìbò kankan, ẹ nídìí ẹ̀ not at all. Ẹ wá jẹ president ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. A sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu, wọn ò gbọ́. Now ẹ wo tó kóra wọn sí nísìnyí. Èèyàn mélòó ló ń sọ̀rọ̀ wọn ní dáadáa? Èèyàn mélòó
ló ń sọ̀rọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ní dáadáa, èpè everybody ń ṣẹ́ fún wọn, àtọmọdé àtàgbà, wọn ò sọ̀rọ̀ wọn dáadáa, ẹja dókè polówó ọjà. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà. ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà. àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742527137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa náà ṣe rí kọ́lọ́ ń ṣàánú wa ọmọ Yorùbá àwa la máa jà fúnra wa, ẹ má jà máa retí pé nìkankan ń bọ̀ wá jà fún wa. bàbá wa Awólọ́wọ̀ ti sọ, bàbá wa Awólọ́wọ̀ ti kú, Chief Sunday Igboho náà tún ti sọ, ẹja gbọ́n tí Chief Sunday Igboho sọ. àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bíi tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa, àdéhìí àti dóde ẹnì kankan, àdéhìí àti dóde ìjọba. kí ni mo sọ fún yín? a gbọ́dọ̀ dóde ìjọba, bàbá nìkan sí bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ́wọ́ wa, àdéhìí àti dóde ìjọba, àdéhìí àti dóde ẹnì kankan, ká fọwọ́sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùṣe àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe. ókè náà ó jẹ wọlá nílẹ̀ Yorùbá ń sìn tálẹ̀ lóko tálẹ̀ lódò àlè lọ. wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ̀. àwọn sójà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tán ti ń ṣe ohun tó wù wọ́n wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọ́n á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn. àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká ṣe Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kó lórí oko wa tán táwọn ará ìdàkọ àwọn sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó nùgbò wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ sí wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àwọn sọ pé ó kì kí lọ́kàn mọ̀kú ìyá mi ní oúnjẹ rúbà wá fún mo ti wá dé padà mo dúpẹ́ èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́ ni ẹ̀ olóṣèlú bá ń ṣiṣẹ́ bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìn wọ́n sáré fa ara pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Chief Sunday Igboho sọ, ẹ ti gbọ́ ohun tí Chief Sunday Igboho sọ. àwa la máa dìde tá a máa jà fúnra wa, kò sẹ́nì kankan bì kankan tó ń bọ̀ wá jà fún wa. ṣé àwọn bàbá tí wọ́n dákẹ́ tí wọ́n ṣe bẹ nípa àwọn tí ẹ mọ̀ pé kankan ń ṣẹlẹ̀ ṣáwọn ló fẹ́ jà fún wa? àbí ṣáwọn ìjọba tí wọ́n kọ̀ tí wọ́n ní àfi ká máa gba 30,000 as minimum wages ṣáwọn ló fẹ́ jà fún wa? bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dami ẹkùn ọkọ Fúlàní ọmọjọmọ lọ general actor gbogbo ilẹ̀ Yorùbá káfàtà ọ̀rìnkílẹ̀ mìtìtì. bàbá yìí dìde wọ́n níṣẹ́ ìyàtẹ́ fi ń jọmọ Yorùbá ti pọ̀ jù
ó láwọn pọ́ìntì kan tí bàbá wa ṣe Sunday Igboho make ń gbà yẹn wọ́n ní ẹ wò àwọn àǹtí wa tó bá kàwé tán iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe tó bá kàwé tán wọ́n máa lọ tẹ́ẹ̀dìlẹ̀ fún sẹ́nétọ̀ wọ́n á tẹ́ẹ̀dìlẹ̀ fún àwọn house of assembly wọ́n á tẹ́ẹ̀dì fún àwọn politician kó tó di pé wọ́n á ríṣẹ́ ìyí tó bá ríṣẹ́ láàrin wọn nínú kó yẹ kó tẹ́ẹ̀dìlẹ̀ tàbí kó jẹ́ fámìlì wọn kó tó lè ríṣẹ́ àwọn ọkùnrin wa kọ́ tó bá kàwé tán wọ́n á di ọlọ́kadà tàbí kó máa mu drug tàbí kó máa ta drug tàbí kó wọ́n go into fraud kó máa ṣe yahoo yahoo ìjọba ṣe yahoo yahoo nu wọn á máa ráre káàkiri ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí no ẹ jẹ́ ká jọ sọ láàrin ara wa let it be interactive ẹ kọ sí comment section ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí a dẹ̀ ń sọ fún yín wípé tá bá ti ń ṣe fídíò báyìí ẹ máa share kó máa lọ viral ẹ máa send the message sáwọn international communities sáwọn United Nations mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo àwọn fídíò tá à ń ṣe ọ̀níṣẹ́ tí wọ́n ń ṣe ó lè má yé ẹ̀yìn bá ṣe ń pariwo yìí gbogbo àgbáyé ló ń gbọ́ ariwo wa comment section ló tún máa wá help wọn dáadáa to know what the video is all about those that don't have translators and those that cannot listen to all the videos ẹ máa bá wa kọ break down videos in comment section for example sí irú tí mò ń ṣe yìí nísìn ẹ lè kọ sí comment section wípé in Nigeria pé education ti wà defeated ní Nigeria kíníkan jí kíníkan ní Nigeria blah you know that we want our freedom. The whole world know, the whole international community, they knew that some nation want to be out of Nigeria. One more. But they cannot just come. That if they come, that is external intervention. But when we shout, a time will come that they will call everybody on round table. Yes, that's self-determination. When we keep on shouting, and our fathers are doing the legal work, doing the paperwork, and we continue to create awareness, we are going to get what we want. But tá bá ń ṣe fídíò share comment like ṣe kankan ṣe bẹ nípò kọyìn ó máa sọ àwa tá à ń ṣe ká má tí wàá sọ pé àwọn tá à ń pariwo fún they are not going to take us serious. Mo bẹ̀ yín tá bá ti gbé fídíò jáde ẹ máa share ẹ máa like ẹ àwọn Fúlàní ò lè like ṣe Sunday Igboho tí Jésù àfìdí torí pé wọ́n mọ̀ pé olùgbàlà wa ọmọ Yorùbá nìyẹn ẹ dẹ̀ má gbàgbé Bíbélì sọ pé Jésù ń bọ̀ àwọn kan sọ pé Bíbélì sọ pé tí Jésù bá dẹ̀ máa dé á dé bí olè lóru ó lè jẹ́ ṣe Sunday Igboho ni Jésù tí wọ́n ló ń bọ̀ ẹ má jà tanra wa tó bá jẹ́ lóòótọ́ ló ń sọ pé Jésù ń bọ̀ tí Jésù bá wá sáyé Jésù náà lè máa ṣe jù kọ́ tí Sunday Igboho ṣe yìí lọ Jésù lè máa ṣe jù bẹ́ẹ̀ lọ àti ẹ̀ṣìrí Sunday Igboho sójú àfojú rí Jésù náà so ẹ jẹ́ ká àzúmì ẹ jẹ́ ká gbà pé Jésù lòdì let's work with him kàkà kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ wọ́ọ̀kì pẹ̀lú bàbá yìí ìṣubú wọn lẹ́ fojoojúmọ́ wá ẹ̀yin tẹ́ ń fojú fẹ́ ṣe Sunday Igboho tẹ́ fọkàn fẹ́ wọn olúwa mi kíní ẹ̀yin nu Ọlọ́run nu mo fẹ́ jẹ́ kẹ́ kí gbogbo wa lọ mọ̀ kankan láyé yìí kò sí nǹkan tẹ́ẹ̀dá ṣe tí ò ní jèrè láyé yìí tó bá mọ oore ṣe continue wà á jèrè ẹ̀ tó bá mọ ibi ṣe continue wà á ṣe imú yín làágùn kí Ọlọ́run ṣàánú pé ẹ kí n tan generator nìbọ̀ yìí nù ṣàjẹ́bù nínú tàn yìí so ẹ̀yin àti bàbá wa mo bẹ̀ wá nítorí Ọlọ́run ẹ̀yin tọ́lọ́run bá bùkún fún ẹ má hesitate àti support wa ẹ support channel wa kò easy it is not easy ẹ support wa financially kẹ fún wa super sticker ẹ fún wa super chat kẹ fún wa ní super thanks kẹ join group channel wa kẹ join membership wa kò ná yín ní kankan $2 $5 $3 kẹ ti join super chat $10 $50 bọ́ọ̀lù bá ṣe bùkún fún yín you can even support us through our bank account GT Bank
021 41 68 704 021 41 68 704 GT Bank Zanu Williams Oluwatosin GT Bank 021 41 68 704 021 41 68 704 fẹ́yìn tẹ́ bá fẹ́ send receipt sí mi tàbí tẹ́ ní information kọ̀ọ̀kan tẹ́ fẹ́ fún mi àbí ẹ fẹ́ gbé polówó ọjà fún wa ẹ pè wá sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 Olùdúà àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ má gbàgbé láti share fídíò yìí ó wà very extraordinary important. Ẹ share, ẹ jẹ́ káwọn international communities ẹ jẹ́ kí wọ́n rí nǹkan tó ń fojú wa rí lórílẹ̀‐èdè Nàìjíríà. God bless you all.